ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Lọ́ngì kí ni túmọ̀ gbogbo eléyìí lẹ́gbọ́lẹ́ wa ṣá ìjẹ̀bi ni. Ẹ gbà mí owó ẹ kílọ̀sì mọ́ mi ìbọn ló wà. Iṣẹ́ yìí náà ni mò ń jẹ Musa ìlọ mu ni a ti jọ ń bọ̀ báyìí. Látàtàwọn tí mo dẹ̀ ti dúró kí ló wà fà tó fi pẹ́ báyìí. Bọ́ Sam ẹni tí dé mo ti mú dé sá. Òun dé báwo ni kí ló ṣẹlẹ̀? Ẹni òun náà ló dilé mi. Ta ló dilé ẹ o dẹ̀ bá bọ̀ tí ẹ tó bá bọ̀ kó dé kó dilé wa dẹ̀ filẹ̀ wa máa bọ̀. Bọ́ Sam mi ò gbọ́dọ̀ má jẹ̀ṣẹ̀ yín òun mo ṣe mí sọ pé mo mú débì. Ẹ gbà mí mo ṣe nǹkan àṣejọ ńkọ Lọ́ngì ó kọ́ọ̀tì. Bọ́ Sam mi ò lè kọ́ọ̀tì àrífín ló máa jẹ́ sá. O fẹ́ máa gbówó mi ná máa jóná lọ kọ́ọ̀tì. Ó bá níyìn kó lójúmọ́jú mi ò lè kọ́ọ̀tì. Wèrè máa lọ́mọ ìtorí ọlọ́ ìgbà mi. Lọ́ngì ayọ́nu sálárì ẹ̀ 25 ẹ̀ máa dín. Níwọ̀ kò sí wàhálà gbọ́dọ̀ ni wọn náà gbà lọ. ẹ má bínú sá inú mi ti dùn gbà tí Mr. Long sọ pé kí n máa bọ̀ ẹni pé kí n máa bọ̀. Ẹni tó bá wá nǹkan kò ń fọ káàkiri ojú kan ló máa dúró sí wàá wá accessible sáwọn èèyàn wọn lè tètè rí ẹ pé kí ló wá káàkiri. ṣé o ti rí lẹ́ni? Rárá sọ. O ò tí ì rí ilé tó fẹ́ gbé. Wàá dúró sójú kan ní. Wàá dúró síbi tí wọ́n ti máa rí ẹ. Anytime tí wọ́n bá ń pè ẹ́, wàá lè tètè dáhùn. Àní máa wọ ẹ káàkiri. Hot cake ni mí o. Mo gbaná gan, mo ti elevate gan. Anybody tó bá wá nìyẹn o. Ṣé o ti rí lé ni? O ti rí lé òun páàkì lọ́lé mi. O ò tí ì rí lé. O sì wá lé káàkiri àbí. No problem. By the power confirmed on me as the king of the 10 communities. Do you get it right? Ó yọ látọkàn mi fún ẹ láti gbénu lé. Bẹ́ẹ̀ni ndé báyé fẹ́ bọ́tà kọ̀ àbọ̀gbọ̀ on the 1st of next month ó máa wá bí. Bọ́lá Saamu ọ̀dẹ̀ máa ń ṣe báyìí náà wá. Bọ́lá Saamu ọ̀dẹ̀ máa ń ṣe báyìí. Jọ́sí bí ẹ wo bóyá rí ẹ wo nǹkan ẹ wo. Mi understand pẹlẹbẹ. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Báwo ló ṣe rí? Ṣé ó rọ lápá ni àbó rọ lẹ́sẹ̀ àbí kí ni reason tó sọ pé kò lè gbé bí báyìí? Jọ́sí bí kò lè gbé bí báyìí, ṣé ẹ rí nǹkan ni? This is what will help your life more. Ọlẹ́ a máa lọ sókè sí. Àmín. Ọmọ mi tó jẹ́ kò ní bàjẹ́ fún ẹ. Àmín. Come here. Hug me tight. Just hug me tight. Kí ara ẹ̀ balẹ̀. Wo bí báyé fẹ́ bọ́tà kọ wà gbé bí. Àbọ̀gbọ̀ on the 1st ni mo dẹ̀ ló máa kó dé bí. Ẹni tí mo rò pé bóyá ó lè halẹ̀ mú ẹ tó lè ní nǹkan kan tó lè fẹjọ́ ó nìyẹn. Òun ló gbẹ̀ tọwọ́ tẹsẹ̀ yẹn. Òun ló gbẹ̀ tọwọ́ tẹsẹ̀. Gbà. Oya, dá padà fún mi. Lọ bọ́ba. Wọ́n lọ wo yàrá tó bá wà. Ọ̀tẹ̀tẹ̀ ló tún tẹ̀lé mi. Lọ́gì ni. Ẹ̀wọ̀n tẹ́ Yorùbá lẹ́sọ̀ lè bá sọ̀rọ̀. Àwọn ẹ̀sọ́ pé wọn kò lè gbẹ́ nílé yọ. Kò lè gbẹ́ nílé yọ. Ẹ̀yàn kún níwájú kún lẹ́yìn bẹ́yà bí ẹrù ọdẹ. Ọlọ́mọ ẹgbẹ́ yìí báyìí. Fárẹ̀ balẹ̀ pẹlẹbẹ fi ń lẹ̀ jẹ́ ó gbé bí. Kò lè gbẹ́ bí. Kò lè gbẹ́ bí mi ò lè gbà. Mo ti jáwọ́ tẹ́lẹ̀. Ṣùgbọ́n bọ̀dá olórí burúkú yìí á tọ́ni ní sùúrù ni wọ́n ṣáà máa ń láìkì kán ṣáà máa fún mi ní wàhálà kán ṣáà máa tọ́ mi ní jàṣà. Wọ́n tún ti bẹ̀rẹ̀ orí burúkú, wọ́n ti bẹ̀rẹ̀ òṣì wọn. Wọ́n tún ti gbé ọmọbìnrin wèrè kan wálé. But mo fẹ́ fún one time because mi ò tí mọ̀rú game tó fẹ́ play. Mo fẹ́ mọ̀rú game tó fẹ́ play kí n tó mọ ìgbà tí mo máa strike. Sórí ìgbà tí n bá máa pè ẹ́ máa jẹ́ kó mọ̀. Mo fẹ́ kó bá mi lù wọ́n fọ́ lójú, kó lù wọ́n jálajàla. Sórí kíní burúkú tán gbé wálé yẹn wọ́n ní ọbẹ̀ àbí kíní kan náà porúkọ ẹ̀. Mo fẹ́ kí ọbẹ̀ yẹn mo fẹ́ kó kan, mo fẹ́ kó di àṣà méegun, mo fẹ́ kẹ́ bá mi lù òun náà kẹ́ bá mi ṣe bó ṣe ń ṣojú. But tí táìmì ẹ bá tó máa jẹ́ kẹ́ mọ̀. Wọ́n tọ́ mi ní sùúrù ni. Ṣé kí mo ti ní mi ṣe gbogbo wàhálà ìtẹ́lẹ̀ bọ́bọ́dọ́ lórí burúkú wọn ní jẹ́ kí n sinmi. Iṣẹ́
iṣẹ́ máa wọ́n ta ìlú máa le. mi ò ṣe mọ́ ṣẹ́yìn ò pè mí. o ní ìdá ti fi iṣẹ́ sílẹ̀. Déjì pẹ́pọ́. Kí ló fi hàn mí? Ẹbọ lélẹ́yìí. Ẹni tí wọ́n gbé ẹbọ ìsíwájú tẹ̀ tí ò bá tí ì mọ̀ ọ̀pẹ àfi káyà pàkíyèsí ẹ̀ sí. Sísítà Pẹ̀lúmi! Sísítà Pẹ̀lúmi! Pẹ̀lúmi! Jáde síta! Kí ló ṣẹlẹ̀? Ṣẹ́yìn lẹ gbé ẹbọ síwájú ta. Oh, good. Ó ti fojú hàn sí pé ó mọ bí ẹbọ ìṣe débi báyìí. Nítorí ẹ̀ làwa ṣe pa kéèsì ẹ̀ sí kó lè wá bí kíní ṣe máa kó bí báyìí. Ẹ wo ẹ mọ̀ pa ẹ ẹ ṣáà wá solution sí. Ṣé kò tẹ́ fẹ́ máa ṣe fún wa ní community lélẹ́yìí? Dèjì jẹ́ ká máa lọ. Ẹ kọ́ solution sí o. Right now, ASAP. Am I supposed to know? Mi ò mọ kókó pẹ́. Mi ò mọ. Ìtọ́lùgbélé sí bẹ̀bẹ̀ Ọlọ́run ṣàánú mi ò kí lè lè. Ta ni mo fẹ́ pè báyìí? Ẹbọ kẹ̀ ẹbọ. Ọba Brasa, ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yín. Ó ti tó bí 1 month ní ìsìn tó ti ń gbé ní àdúgbò yìí. Bó ṣá máa ń disturb mi pé òun ṣàfihàn rí Bro Sam, òun fẹ́ rọ́bà, mo ní kó calm down pé mo máa mú wá. Ṣé understand? And Bro Sam, ṣé rí bọ̀bọ̀ tẹ̀ ń wò yìí? Kó tó di pé mo wá jọ ní àtijọ́ wa gan láti kékeré, and he has always been there for me. Ṣé Yẹmi lorúkọ ẹ? Àná òun kọ́ ni Yẹmi. So ó sọ pé mo fẹ́ sọ. Dàpọ̀ ń ṣòṣì lọ́wọ́ ni mi ò. Kí ni gbogbo eléyìí sìn? Kí ló porúkọ ẹ? Lábẹ́ ni sà. Lábẹ́. Bẹ́ẹ̀ ló ti pẹ́ tí mo ti fẹ́ move closer. So mo dẹ̀ dúpẹ́ lé pé mo mọ pàdé mi ọ̀tẹ̀ òun ló jẹ́ kí n túmọ̀ yín lé ní. Mo rí gan lé ní inú mi rí dùn gan. So òun dẹ̀ máa ń pín láti ohun mi kí n wà pẹ̀lú kí n close pẹ̀lú yín gan. Ó dẹ̀ máa inú mi máa dùn tẹ́ bá consider mi sá ìjọ sá. O fẹ́ close mọ́ mi. Ẹ bẹ́ẹ̀ ni exactly. Ká máa jọ lulu ṣe gbogbo ẹ̀ ká máa pọnrin bẹ́ẹ̀ ni sá. Ẹjọ́. Kí ló porúkọ ẹ? Lábẹ́ ni sá. Lábẹ́. Ó fẹ́ join band. Ṣé ohun tó fẹ́ nìyẹn? O dẹ̀ fọwọ́ sí. Kò sí wàhálà tó bá join band why not? Tó bá gbà yẹ náà yẹn ò sí problem. No má worry. Ṣé bọ́ọ̀rọ̀ ẹ ló mú wá? Àbí? Ṣebí space wà lẹ́ ló ṣe múyàn wá? Ṣé o mọ orin kọ? Ara sá. Ṣé o mọ lùlù? Ara sá. Aago ńkọ́? Ṣẹ̀kẹ̀rẹ̀? Ara sá. Orí ẹ burú ni. Ọ̀tẹ̀ kí ni túmọ̀ ilé kí láá ṣe bí? O mọ orin kọ o máa góòlù o mọ ṣẹ̀kẹ̀rẹ̀ lù kí láá ṣe? Ẹ ń fẹ́ jẹ́ bí mánéjà yín tàbí ara ẹ̀ pé anywhere tẹ́ bá lẹ mọ̀ nǹkan rí yín kí inú mi dùn kí inú mi. Ẹni agbójú òkunlé o máa jẹ́ ní àgbà. O fẹ́ máa káwọ́ sókè. Ibi tó o ti máa ṣe máa mú ẹ débẹ̀. Ẹ̀ndẹ̀. Bọ̀bọ̀ ìrè fàjúrò. Báwo ni ṣé ò sí? Kó má bàa sí náà ni. Mo ní ọ̀rọ̀ ta sọ kò ń jọ yẹn kí wọ́n á béèrè pé báwo wà nípa ẹ̀sán. Tí n bá sọ wípé mi ò mọ torí nǹkan tó ṣe wà bí àjẹ́ pé ìkàdé mi. Mo mọ tó ṣe wá bí. Ilé tó o máa gbé ó ti wà lẹ̀. Ilé yẹn ń gbóná lọ́wọ́ báyìí. Bọ́sàmù, ẹ jọ̀ọ́ má yẹ kó gbóná, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Mo mọ̀ yín dáadáa, mo ti mọ biography yín gan Bọ́sàmù, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Okay, ó ra biography mi ó kà ní àbí wọ́n sọ fún ẹ? Àṣà mi ìka, wọ́n pè mí jókòó wọn náà wọn báyìí, wọ́n dẹ̀ sọ biography yín fún mi. Nọ́mbà sọ fún ẹ, ǹdè, mo pọ̀ ju ń tọ́ sọ fún ẹ lọ. Mo pọ̀ ń tó yí ẹni yẹn ló sọ fún ẹ pa mi yẹn, mo worst jù bẹ́ẹ̀ lọ. Ṣé ti yẹ mi lè discipline mọ́ ìwọ ti jọmọ ìwọ ló dọ̀bálẹ̀ kí mi ń sìn. Ilé tó máa gbé ìparí oṣù yìí tó sì bá parí tó bá kó sínú bẹ̀ kó pè mí lọ́mọ àlè. Èmi ni mo sọ bẹ́ẹ̀ pè mí lọ́mọ àlè o máa kó síbẹ̀ báwo ni máa lọ tiẹ̀. Ẹ ṣe sá o, a máa rí yín bá. Ẹ ṣe sá. Má lọ. Ìwọ ibi kan ló wà o. Wà á padà lọ bá wèrè tẹjọ dúró yìí. Wà wá béèrè nǹkan tó fẹ́ ṣe gangan. Lọ́dọ̀ tèmi o ò lè ráyè irú ẹ̀ lọ́dọ̀ tèmi tó o bá morí kàn tó o mọ̀ lùlù tó o mọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lù o lè work lọ́dọ̀ mi o bọ̀ tó o bá fẹ́ máa gbàdúgbò à máa ríra máa rí ẹ máa lù ẹ fún nǹkan mi tí bá fẹ́ lù ẹ fún máa ṣeré lọ ládùúgbò kò sí wàhálà. ẹ jọ sá ẹ consider mi fẹ́ kẹ́ ẹ jọ. mo ní kò kú. ọtẹ wábí ìwọ máa lọ odò ò ní ṣọkò bójú ẹ má lọ tiẹ̀
jókòó jáde ọ̀tẹ̀ jókòó ha mo rò pé eléyìí ò pé kí ló ń bá mi sọ olóòfẹ́ máa ká sókè iwájú mi fún kí ni ní sùúrù ó lè explain má explain no ọ̀tẹ̀ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe tí n bá ṣe o mẹ́rin tí ò mọ orí kọ tí ò mọ lùlù tí ò mọ ọkàn ó dẹ̀ mú á bá mi kó lè wọ̀ kí ni mo ṣe kí ni mo ṣe sọ tí mo. owó ti pa ẹsẹ̀ ti pa this is the best time for us to operate. Let's go. Kí ló ṣe tó ṣe báyìí? Kí ló ṣe tó ṣe báyìí? Olórúkọ tó mi ni. Pedigree ẹ̀ ṣó tó tèmi ni. Your climax ẹ̀ ṣó tó tèmi. Kí ló ń tà láti bẹ̀rù fún orí ẹ̀ dàrú ni? I have the name to cover you. Torúkọ mi ò bá bàjẹ́ tí ẹ ò ní bàjẹ́. Bẹ́ẹ̀ni, títí ẹ bá bàjẹ́ tí wà àtàwọn fámìlì ẹ̀. Má kẹ́ gbèsè wájú lé yẹn ẹni tó bá rí kó rànjú mọ́ gbèsè bẹ́ẹ̀. rárá o lọ sẹ́ńbọ̀ yẹn síwájú lọ sún síwájú orí ẹ̀ bàjẹ́ sún síwájú. irọ́ ló pa máa gbọ́ o máa sún ẹbọ yẹn síwájú ó dẹ̀ máa tutọ́ mẹ́ta sí. so gbé dúró mẹ́ gbélẹ̀ ó yá tutọ́ mẹ́ta sí wàhálà ìtọ́ ẹ̀ wọnú ẹ̀ ìtọ́ ẹ̀ wọnú ẹ̀ kò tọ́ mẹ́ta sí kó wọnú ẹ̀ kò dáná wá ẹ wò ìtorí ìkan títọ́ yẹn ní ṣe ni pé àwọn kan wà tó máa ń fẹ́ jẹ bọ kò yẹ sọ̀nkè tó ẹ̀ rẹ̀ wà contaminated kan nìkan kó lọ jẹ tó ayé ẹ̀ bàjẹ́ mi gọ́dẹ̀ ti tọ̀ sí ní sùúrù ó máa yọrin ni anybody tó bá rí ẹ má bọ̀ mákẹ́ ilé náà pè ní gbáǹkó tó bá bí dànù yín kó yọjú let's go. kí ni gbogbo ilé nínú community báyìí torí Ọlọ́run wọ́n ti gbọ́ this rubbish ṣé kí lè máa fi lè pè báyìí torí Ọlọ́run Ọlọ́run mọ̀mọ́ jẹ́ kéèyàn dáràn àwọn tó ń gbẹ́bọ sínú community báyìí Ọlọ́run ló mọ irú sí orí ibú tó ń ṣe àwọn eléyìí ń fẹ́ bọ gbogbo èèyàn ní àwọn tó ń gbẹ́nu lé iṣẹ́ òsì wo náà tó fi wọ́n ń gbẹ́bọ sínú community. Hello, níbo lẹ wà? Wọ́n ti ẹ̀gbẹ́ kọ́. màlélé ìbà ẹ̀bọ ládùúgbò. Torí Ọlọ́run mi ò mọ kókó ń pa ilé. kí tún níwájú ilé yín lẹ́bọ wà kí ni ẹbọ níwájú ilé yín lọ́sàn-án gangan ẹlẹ́mọ̀ ń pa ẹ̀. mi ò mọ bá fúnfún pé mi ò mọ ń pè é. jẹ́ kẹ́nu yín sàn ṣé ìwà ẹlẹ́mọ̀ ń pẹ́ bọ̀ yìí ni ẹ gbọ́ wọn ló délẹ̀ kejì tó ń gbẹ́bọ síwájú ilé yín nígbà kẹgbẹ́lẹ̀ kẹta síwájú ilé yín tẹ́ fi farabalẹ̀ ṣàgbákò. bí mo ṣe mọ díbùn orí ibú nù ẹjọ́ délẹ̀ kẹta ẹ farabalẹ̀ ṣàgbákò ni. Sister Pẹ̀lúmi, calm down. Ṣẹ́rí ẹbọ tí wọ́n ń gbé síwájú tàyín every time yìí owó ńlá ló pa fún yín o ẹ wá lè mí. Yes, ó máa dákẹ́ fi lè sílẹ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́ sọ nǹkan nù advice mi fún yín nìyẹn. Ta ni mo ṣe báyìí? Irú punishment wo lè lé Ọlọ́run? Ta ni mo fẹ́ pè báyìí sàbí irú kí lè lé báyìí torí Ọlọ́run? Saamu Alajo. Saamu ẹ ṣé mo mọ lóore o. Thank you so much, sir. Níyẹ̀sí, èmi náà níyẹ̀sí. Bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi náà níyẹ̀sí. Ó láìkì ní. Kí ló dé ibi báyìí ó fine jù. Ẹ sọ bẹ́ẹ̀ o tún rí bẹ́ẹ̀ bí mo ṣe bẹ́ẹ̀ sọ́mọ ẹ bá. O kàn bọ̀ dùn yẹn. Irọ́ wow, this is beautiful. Yìí. Má gbọ́ mi. Nínú community tá a wà yìí bọ́ báyìí ní community tá a wà yìí àbògbọ̀ erin ni mí koríko tí erin mi bá tẹ̀ koríko tí erin mi bá tẹ̀ kò lè gbèrí mọ́. Ẹ sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ohun tí n bá fẹ́ mú nínú community tọ́wọ́ mi ò bá tó a jẹ́ pé kò wù Ọlọ́run ni
compulsory èèyàn ń gbé bí o mo lè sọ fún pé kó kúrò nítorí pé ò ń bọ̀ ó ní mo ṣe ní pé kó fara balẹ̀. ẹ wo ṣé mo mọ̀ lóore o mo mọ̀ lóore inú mi dùn tó bá gẹṣin inú mi kò lè kọsẹ̀ no this is lovely. ìwọ ni kò wá jọmọ lúwàbí. ẹ wo mi ò ní bójú yín jẹ́ oore ńlá lẹ ṣe fún mi o mo dẹ̀ mọ̀ lóore ẹ ṣé mo dúpẹ́. èmi ò fowó. ẹ fowó bí bá o máa fún yín àjẹmọ́nu yín ni nǹkan tẹ́ ṣe fún mi ẹ̀ mọ bóyá tó lọ́kàn mi lẹ́yìn sọ̀kọ́ tẹ́ ń sọ yẹn. ṣé bó bá tún fún mi lówó. mo máa fún yín. wà á gbọ́ mi àwọn bọ́ìsì mi wà níta. ok jẹ́ kí n rí wọn. mo dẹ́jẹ́ mo padà bọ̀ bí sí. yẹ́nyẹ́nyẹ́ yẹ wò. omi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Saamu Alajo. Saamu Alajo. ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ ti ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé wa àní kí ọba ògo kí ó wọ inú ilé yìí wá Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù a pè yín sọ̀kalẹ̀ sínú ilé Olúwa ẹ sọ̀kalẹ̀ wá ayérayé ẹ sọ̀kalẹ̀ wá ẹ wá jẹ́wọ́ ara yín ẹ wá jẹ́wọ́ títóbi yín ká lè máa yìn ọ́ ká máa gbé ọ̀gá Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. sista sir. ohun tí à ń mú mi rí nípa inú ilé tí a wà yìí ṣé ẹ máa fẹ́ gbọ́. mo wà pẹ̀lú yín sir. bí ilé ìṣe dára tó yìí bí ilé ìṣe dùn ún wò tó ẹ ní lè gbénu lé yìí o. torí ohun tá a mú mi rí tá a ti rì sínú ilé yìí kì í ṣe nǹkan tó lè mú àlàáfíà bá ayé yín. Olúwa. kò sí ẹni tó wọ inú ilé yìí tó máa mú ayọ̀ jáde. kábíyèsí bàbá. téèyàn bá ń bá ẹ̀rín wọlé ẹkún ló máa padà mú jáde. nítorí ìdí èyí kẹ́ ẹ má bàa gbàdúrà àgbààgbà tún gbà. eléyìí tá a ti gbà yìí Ọlọ́run ti fi àṣẹ sí i. Ọlọ́run ti dáhùn ẹ̀ so àmọ̀ràn mi fún yín ni wípé ẹ má dábàá láti sanwó ilé rárá àbí ẹ ń dá òtún Ọlọ́run ìpè sọ bẹ́ẹ̀. dáùtì kẹ̀ dáàdì kọ́ tẹ́ bá ti sọ náà ní fáínà mi ò dáùtì yín. àlàáfíà Ọlọ́run a máa bá yín gbé ilé tó máa tù yín lára tó máa fi yín lọ́kàn balẹ̀ Ọlọ́run á pèsè ẹ̀ fún yín á dẹ̀ kọ́lé tí yín náà fún yín o. àmín Jésù ẹ ṣé dáàdì. Yes sir. wàhálà wà nílé yẹn wàhálà gidi wà nílé yẹn. I think that house has a problem because alákọ̀ọ́kọ́ John my boyfriend a kàn ní misunderstanding kékeré kan ni àfi ó ṣe gómìn òtí nìyẹn tí ó tiẹ̀ pè mí tí ó bá mi sọ̀rọ̀ tí ó bá mi tiẹ̀ gbúrú ẹ̀ mọ́ rárá mi ò tiẹ̀ rí ẹ̀rù àfi bó ṣe dídé lé mi ní ibi iṣẹ́ ìyẹn ló wá jẹ́ kí n máa rò pé there is a big problem with the house because gbogbo nǹkan kàn tiẹ̀ ń dàrú ni. You're right. You were very, very correct. Ṣé mo nǹkan àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tó yẹ pé tó bá gbalé take for instance èèyàn gbalé ẹni yẹn kàn observe pé nǹkan ń dàrú as in nígbà tí ó move sínú ilé yẹn ni o pé ok nǹkan ń dàrú ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé a máa wò pé kí ló ṣe òun kí ló ṣẹlẹ̀ tó dé jẹ́ wípé ilé yẹn gangan ni problem ẹ̀. Àwọn nǹkan tó máa ń jẹ́ kíkọ yẹn ṣẹlẹ̀ ni pé àwọn ilé tí wọ́n bá ti rí nǹkan mọ́lẹ̀ ìdá kò jẹ́ pé kan tó kọ́ ni àbí lẹ́yìn tí wọ́n kọ́ ni wọ́n lọ rí nǹkan mọ́lẹ̀ ó máa ń jẹ́ kí nǹkan dàrú fún yàn. Tàbí kó jẹ́ pé èèyàn ra ilẹ̀ kó fẹ́ kọ́lé síbẹ̀ àbí kó fẹ́ ṣe anything síbẹ̀ kí wọ́n wá ti rí nǹkan mọ́lẹ̀ sínú ilẹ̀ yẹn ó máa ń jẹ́ kí nǹkan dàrú fún yàn. So gbogbo eléyìí tó ń sọ yìí kò strange because ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. But why tó ṣe máa rí nǹkan mọ́lẹ̀ why tó ṣe máa rí nǹkan mọ́ ilẹ̀ nínú ilé why.
mọ ètò yà mí lẹ́nu jù ní èwo ni tẹ̀bọ̀ yẹn gan-an ni problem mi. I don't know, mi ò mọ bí tọ́rọ̀ ẹbọ ti wá kò yé mi ò mọ bí tẹ̀bọ̀ ti wá mi ò mọ tó gbé bó sí pé. Abisola báwo ni dé. Fine ma. Hello. How are you? Yes ma. Ṣé mo okay? I'm fine. Kí ló ṣe yín tójú yín rí báyìí? Bisola mo okay, I'm fine, I'll be fine. Àní èwo ni tẹ̀bọ̀. Sister mi kò yé mi. I don't understand. Alákọ̀ọ́kọ́, I was inside. Okay. Àwọn tó ń kọjá lọ lọ́rin níwájú ta lé mi tó pè mí bọ́tà. Bí mo ṣe bọ́tà báyìí mo kàn rí kinní ọ̀hún ni. Ta ló gbé bọ́ síwájú lé mi kò yé mi. Àwọn yẹn ti rò pé mo gbé sí báwọn ṣe máa gbé bọ́ síwájú lé. Kí ni mo fẹ́ fi ṣe? I was supposed to explain that. Ẹlẹ́kejì, I was not even at home. Mo jáde. Mo dé ni mo bá àwọn èrò níwájú ta lé mi. Bẹ̀lẹ́bọ. Ta ló gbé bọ́ síbẹ̀ mi ò mọ̀. Àwọn èèyàn dẹ̀ accuse mi pé mo gbé bọ́ síbẹ̀ mi ò mọ̀. Ẹbọ. Ṣó lè jẹ́. Sherry, kò ní di cover fìdí nílẹ̀ kò ní di cover kò ní. Bákàkiri ọmọbìnrin kan wà níwájú ilé ẹ̀ tí ọ̀rẹ́ kan ní ara. Ọmọbìnrin yẹn. Sammu, what is he doing here? Ẹbọ rẹ o. Kí ló kàn yín pẹ̀lú ọmọbìnrin ẹ gbójú kọ́ ọmọbìnrin jẹ́ ká lọ gbé kíní ká lọ drop lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ o ẹ̀pọ̀ rí má wọ̀rí ó lé reason èèyàn máa plan kan tó fẹ́ ṣe ni mo ti strategically ẹ má wọ̀rí ẹ ṣáàbà wò mí mo fẹ́ kí ọmọbìnrin yẹn kó kúrò ní ibẹ̀ ẹ̀ náà ẹ má wọ̀rí ẹ ríran wò ọmọ ẹ kúrò nù léyè you will leave that house tó bá kúrò bẹ́ẹ̀ kó pè mí lọ́mọ àlè you will leave that house èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́ wàá kúrò bẹ́ẹ̀. Bọ́dà Saamu. No. Mi ò tí fẹ́ believe pé Bọ́dà Saamu ni. I don't want to believe. Sister mi ò no. Ṣé ìwà àti Bọ́dà Saamu ní issue ni? A ní issue. Olórí burúkú ni bọ̀dá yẹn, iná mọ̀. Iná kó wà wèrè ló wà lọ́wọ́ bọ̀dá yẹn. All accuse me, ó ní pàṣẹwò ni mi. Èmi dẹ̀ lọ sílé wọn, mo dẹ̀ lọ ṣe wèrè fún wọn. Oh, with the look of things, Bọ́dà Saamu ni. Bọ́dà Saamu ni. Bọ́dà Saamu ni. Bọ́dà Saamu ló fi ọmọ lé mi kúrò lé. Pẹ̀lú nǹkan tó sọ yìí, Bọ́dà Saamu ni. Olórí burúkú ni Bọ́dà Saamu. Ti bá mú. Wo ní sùúrù kò sí àrà tí Bọ́dà Saamu ò lè dá o. Ìwọ náà dé ti mọ̀ bó ṣe ti rí tó ti rí rò ó fúnra rẹ̀ pé o lọ sọ́dọ̀ wọn o lọ bú wọn yẹn Bọ́dà Saamu ni. Ló fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló wá fi ṣe mí ló wá gbé ẹbọ síwájú lé mi. Ó máa ní sùúrù ni o. Ó máa take it easy ni o. Kò sí wàhálà. Bọ́dà Saamu. Kí ló fẹ́ ṣe? Bọ́dà Saamu ẹ máa calm down. Ẹ ṣe mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni mí. Báwo lẹ ṣe máa hùwà báyìí? Ẹ farabalẹ̀, ẹ ò ní sùúrù, ẹ kàn ń ṣe gbogbo nǹkan. Máa gbé ìgbàjú fọ́ta yìí. Ṣé torí pé mo sọ pọ́ta yìí ló ṣe sọ pé tí bá fẹ̀yìn ọwọ́ gbé ìgbàjú fún òfin ara ẹ̀ ńkọ́. Ok, tẹ́ bá gbé kí lẹ́rù kó máa ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀ tí bá gbá ẹ lójú sọ́fẹ́ gbá tiẹ̀ ni? Ló sọ fẹ́ yọwọ́ sí mi ni? Àbí kò ṣe é ni? Standard agent ni mí. Professional agent ni mí. Anointing agent ni mí. Tó bá jẹ́ àwọn agent ta ẹ mọ tó ti máa ṣe fún yín ni ẹ bá ṣe agent jẹ́ ẹ wá ní kó máa wò yín mo mú èèyàn lọ sínú ilé ẹ wá ní pé inú ilé yẹn ò dáa inú ilé yẹn inú ilé burúkú ni owó tèmi ti gbà kọ́ gbogbo wàhálà tèmi ti ṣe kọ́ ẹ mọ dúró wàhálà tí mo ṣe kọ́ ẹni tó wà bẹ́ẹ̀ kó tó jáde ni ẹ mọ dúró ìdààmú tí mo ṣe kó tó di ìpẹ́ni tó wà ń bẹ̀ kó kúrò kó n tó fẹ́ rí bẹ́ẹ̀ gbà ni mo tún wá bẹ̀wọ̀ náà wàá kágídí lórí sọ bẹ́ẹ̀ ti sọ bẹ́ẹ̀ àwọn là ń pè ní sọ bẹ́ẹ̀ tábà ní kò mọ̀ sọ bẹ́ẹ̀ nǹkan tábà ní kò lè sọ bẹ́ẹ̀ mọ̀ nǹkan. Bọ́dà Saamu wọ́n máa tẹ́ mọ̀ pé Ọlọ́run ló ń fi ìran hàn mí ẹ dẹ̀ mọ̀ wípé láti ọ̀dọ̀ mi ègbé ni fún ẹni tọ́lọ́run ò bá wí nígbà tó bá ń sọ̀rọ̀ ègbé dẹ̀ ni fún ẹni tó bá ń sọ̀rọ̀ nígbà tọ́lọ́run ò ní kó sọ ohun tí mo rí ohun ni tí mo sọ bí mo ṣe dé ilé yẹn mo rí wípé ilé yẹn ò ń ṣe ibi tí wọ́n lè gbà. ó yẹ kó pè mí sí kọ́rọ̀ ni. Bọ́dà Saamu ẹjọ́ ẹ bá ń wá bomi ẹjọ́ nítorí Ọlọ́run mi ò lè gbélé tọ́lógún wà ń bẹ̀ ẹjọ́ bó jẹ́ yàrá kan ó ti tẹ́ mi lọ́rùn ẹjọ́ nítorí Ọlọ́run ṣe gbọ́ ẹjọ́ sá. Bọ́dà Saamu. sórí ìwọ bọ̀dá yìí èmi mọ̀ padà pa ẹ́. bẹ́ẹ̀ni mo máa pa ẹ́ débi pé mo ò ní rí òkú ẹ báyìí níbi tí bá pa ẹ́ sí. ohun tó lè pi ẹ̀yìn tọ́wọ́n bá ti rókú mi òun ló pé o torí tó bá rókú mi wọ́n máa ró mi. Bọ́dà Saamu
ẹ wojú mi dáadáa mo mọ̀ pé ẹ mọ̀ mí mo dẹ̀ mọ̀ yín gan ẹ wo tẹ bá cross limit nínú community mo máa treat fuck up yín I promise you that I will treat your fuck up. bẹ́ẹ̀ni mo máa pa yín nọ́mbà táyé mo bàjẹ́ báyìí tó ní ròkun yín tó ní rí níbi tó bá kú sí ẹ̀yin bọ̀dọ̀ ṣìbọ̀dẹ̀ dáadáa yìí. kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣẹlẹ̀ kó orí òkè lẹ́wà ẹ bẹ́ẹ̀ mọ èmi kí ló ṣẹlẹ̀. o ò ní sweet ní báàgì. bọ́dọ̀ Sàámú yìí ló ń bá sọ̀rọ̀. pásítọ̀ mo fẹ́ la sweet. ẹ ṣe o ṣé mo pé bọ̀dọ̀ ṣì bọ̀dẹ̀ dáadáa tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí ṣé mo pé àwọn ni wọ́n gbé ẹbọ síwájú ilé ibi tí mò ń gbé tẹ́lẹ̀ títí tí mo fi kọ́ kúrò mẹ́ bẹ́ẹ̀ ni àwọn ni àwọn bọ̀dọ̀ ṣì oníwà bí ìwà bí kú ọmọ ṣe rí wọn báyìí jókòó ṣì síbẹ̀ tó kọrin mọ́lẹ̀ kò sí ìwà ire kankan báyìí kò sí lọ́wọ́ ìwà burúkú ló kún orí wọn tẹ́lẹ̀ tó kàn mọ́lẹ̀ ìwà burúkú ló kún bẹ̀. o ò ní sweet onígìsẹ́. bọ́dà Sàámú ẹ̀yin ni ẹ̀ ń gbẹ́bọ. èmi ni mo ń gbẹ́bọ èmi ni mo gbẹ́bọ síwájú ilé ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èmi ni mo gbé síbẹ̀ mo fẹ́ gé ní entrance wọ bedroom ẹ̀ kí n lè gbé àwọn mi mọ bí tó máa ń fi kọ́kọ́rọ́ sí bẹ́ẹ̀ ni ṣé bí mo ní màá lé ẹ ṣé mi padà lé ẹ ẹbọ mo fi lé ẹ lé. so ẹbọ tí wọ́n ń gbé yẹn lẹ́yìn ṣe kúrò nílé yẹn. bẹ́ẹ̀ni àwọn ni o àwọn ló fẹ́ bọ́ lé mi lé àwọn ló fẹ́ bọ́ lé mi lé. ẹ ní sùúrù sista ǹjẹ́ jẹ́ mọ̀ wípé nǹkan tẹ́ ẹ fi ń bú bọ̀dà Sàámú yìí ǹjẹ́ jẹ́ mọ̀ ẹ̀pọ̀ yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn ni. oore ńlá lọ́lọ́run lo bọ̀dà Sàámú fún yín fún tẹ́ ẹ fi lè kúrò nù ilé yẹn. ilé tí wọ́n mú mi dé yìí tẹ́ lẹ́yìn ti kúrò yìí bí mo ṣe ń dé ilé yẹn ohun tọ́lọ́run fi ń hàn mí ni wípé èèyàn ò lè dénú ilé yẹn kó ṣe rere. téèyàn bá mú nǹkan mẹ́ta wọnú ilé yẹn ó di dandan kó tó kúrò nù ilé yẹn ìkan gbọ́dọ̀ sọnù lára ẹ̀ ìkan sọnù so Ọlọ́run fi hàn mí bẹ́ẹ̀ wípé eléyàn ń ṣe ilé alálàáfíà tí èèyàn lè gbé ṣé wàá rí báyìí wípé ire wà nínú ibi wà nínú ire bọ̀dá Sàámú gbé ẹbọ sí ẹnu ọ̀nà ilé yín ẹ̀yin kúrò ń bẹ̀ ẹ̀ mọ̀ pé Ọlọ́run lò wọ́n láti ṣoore fún yín ni oore tí Ọlọ́run lò wọ́n fún yẹn tẹ́yìn ò bá kúrò ń bẹ̀ ó ṣeé ṣe kẹ́yìn náà ti máa rí wípé nǹkan á máa sọnù lára yín àbí kẹ́ ẹ máa míìsì àwọn àǹfààní tó tọ́ sí yín. pásítọ̀ ẹ dúró o ó dàbí ẹni pé ẹ parọ́ o torí mo ṣe ń sọ fún sísá mi gan pé àtijọ́ tí mo ti kó délé yẹn ikán bẹ̀rẹ̀ sí dàrú fún mi kò wá yé mi gan fúnra mi kó tẹ̀ tó di pé àwọn bẹ̀rẹ̀ sí gbé ẹbọ sí iwájú ilé yẹn kí n tó kúrò ń bẹ̀ pásítọ̀ ẹ parọ́ o àmọ́ mo ti wá bú bọ̀dà Sàámú gan báyìí ṣọ́rẹ́ mo lọ sọ ọmú ẹjọ́ ẹ má bínú mi mọ̀ kórè lẹ́ ń ṣe fún mi ẹ má bínú. ta ló ń jẹ́ Sàámú ṣé mi lọ wí. ẹ̀yin ni wọ́n ní kẹ́ máa ṣé mi Sàámú. ago ìgbàlà. mẹ́jọ wọ́n sọ pé oore wà nínú orí àbíkẹ́rẹ́ pé bẹ́ẹ̀ni oore wà nínú ibi wà nínú oore. ibi gógó ni mò ń lé sí ẹ o listen and listen carefully Ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́ ni o ẹbọ tẹ́mi ń gbé síbẹ̀ mi fẹ́ fi kàn ẹ́ lábùkù gidi dóò mo fẹ́ kẹ́bọ ni kò yẹ mo lẹ́rọ ẹ̀kọ́ lọ́dọ̀ ìyá jósì ọ̀dọ̀ ìyá ọdún náà ti sẹ́yìn wọ́n fi sórí ẹ̀ ibẹ̀ náà lọ́dẹ̀ ti rí epo àwọn bámbàm lọ́wọ́ àrẹ ń jẹ àti lójúlẹ̀tẹ̀ àná àrẹ ń jẹ ẹ̀fọ́ yẹn tí mo gbé wá síbẹ̀ bí àti lọ́ọ̀gì do you get it but ẹbọ original gangan mo sì máa wà lọ́dọ̀ àrínájà tó yẹ kó tó bá fojú kan báyìí ti á bá ẹ̀ tó o bá kó kúrò bí tó o fẹ́ kó lọ yìí tó o bá lọ sínú GRA máa gbẹ́bọ̀ wá sínú GRA tó o bá jẹ́ kí n gbẹ́bọ̀ wọnú estate tó ní pé mo ṣẹ̀ṣẹ̀ máa pè ẹ́ tó sọ pé wọ́n ló máa generate code tí máa fi gbẹ́bọ̀ wọlé tí mi wà nílé lu ẹbọ mọ́ má ló kàn mí. ìwà Sàámú ẹ̀yin náà ń bẹ̀ yìí ẹ má bínú ẹ dáríjì wọn. Ọlọ́run tóbi o Ọlọ́run tóbi o Ọlọ́run tóbi o ọba àrà ni ẹ o ọba àrà ni ẹ o àwa bá rìdì ni ẹ o níwọ̀n tí ẹ fọkàn ẹ balẹ̀ o fọkàn ọmọ gidi ni ẹ máa bẹ́ẹ̀ wá bòmí o èmi ni mo ní gbogbo ilé community lọ́wọ́ ilé alálùbáríkà ilé tó dáa the best house in the community máa bẹ́ẹ̀ wá bí mo ṣe wà yín sìn mo ní 3 bedroom flat mo ní 2 kan mo ní 3 kan 2 and 3 tí mo ní yẹn o ní POP jacuzzi redmade AC inside it everything balance pàdé mi dẹ̀ ni fún èèyàn kan tó bá ń wà mí ni fún anybody. ọlọ́sọmọ ẹjọ́ mi ò tí ì rí ilé fún mi náà yẹn. torí ọlá sọ bẹ́ẹ̀ ṣé wàá sanwó ọdún 6. Saamu Alajo. ẹ jáde kó ìlúkú jáde ẹ jáde kó ìlúkú náà ẹ jáde. pẹlẹbẹ. ẹ jáde kí ló ṣẹlẹ̀ tí o fi kẹ́kẹ́ tẹ̀mí mọ́ kí lè wá káàkiri kí lè wá kí ló ṣẹlẹ̀. pẹlẹbẹ ó yà wèrè ni ayé ẹ fẹ́ bàjẹ́ ni
tí ẹ fẹ́ yẹ ni ayé ẹ̀ má bàjẹ́ ni ayé ẹ̀ má bàjẹ́ ni ó sọtòrí o ti ń gbénu ilé ìsìn ká má wá bísítì tẹ́ta fẹ́ bísítì mọ́ àbí tí ẹ máa ta ni tí ẹ náà máa ta olóògùn kò lò sí. ṣé wọn bí sọlọ mẹja ni ẹni bẹ́ẹ̀ wá òsì ilé ìdá rẹ̀ òsì ilé wọn lè ní kí wọn bá dé bímọ kí lè wọ́n káàkiri ẹgbàá lẹ́yìn lọ pàṣẹ ìjà lọ wáyà àbúrà. Calm down wo ìwọ lọ̀rọ̀ pẹlẹbẹ ń jọ lójú ṣèbí torí ẹ̀ ni ò ṣe rí bì kankan lọ omi adágún. ọ̀rọ̀ tó sọ yẹn ò gba ẹnu ẹ̀. akíndélé tá a sọ tọrọ tó bá ń jẹ báyìí ṣe rí problem ẹyọ kan ṣoṣo tí mo ní pẹ̀lẹ́ yìí tó wà ní community ni pé ẹ ti láìkí kẹ́ máa fi òótọ́ kẹ́ máa fi ṣeré jù kí ló dé. ẹ ṣe o jọ torí Ọlọ́run Aaron jọ tí pẹlẹbẹ ò bá rí bi lọ ṣé ó tọ́ sí ẹ lẹ́nu ṣé ó yẹ kó ti ẹnu ẹ jáde. àgbàyà ni yín kò dẹ̀ ní dáa fún yín. kí ló rí. pẹ̀lú nǹkan tẹ́ sọ yìí tẹ́bí ló pa ìgbéjà mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàyà oníyín ẹ̀ẹ́dẹ̀ bá ń bẹ̀ ṣẹ gbọ́ èmi ò ráyè tí yín ó yá wọn máa lọ ẹ wá máa lọ ẹ pèsè fújà lọ kí ló ṣẹlẹ̀. kí ló tún fariwo òṣì ná. àbúrò Sàámú bẹ́ẹ̀ la bí ni àwọn wẹ̀rẹ̀ méjì ni ẹ̀ẹ́dẹ̀ ti sọ pé ẹ̀gbùdọ̀ rí wọn nínú ilé yìí mọ́ bó lè jẹ́ kó jẹ́ wọn pé bọ̀dá Sàámú ní kẹ́ bá wà bímọ òun ni mo ṣe tì wọ́n síta. ẹ kú story bọ̀dá Sàámú ẹ káàbọ̀ jàre ẹ wo àgbáyé àdálẹ́. Aaron o tún ṣàdúrà fún mi kò ní bàjẹ́ fún ẹ. àmì o. ipò wo mi ṣunṣun ó ṣàdúrà fún mi mi ìfẹ́ mọ́ tẹ́ ẹ ti ń fà bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìfẹ́ mọ́ tó ti ń ṣẹlẹ̀ I am in support of you. Thank you, sir. mo gbọ́ tó ń sọ fún yín pé kẹ́ ẹ má wàá wò di ara. bẹ́ẹ̀ ni sà bó ṣe sọ náà ni. inú ilé yìí ni èèyàn yín dẹ̀ ni ẹni tó bá dẹ̀ gé èèyàn ibo lè yàn ti lọ ẹni tá a bá fẹ́ nílé ẹ̀ yìí náà ẹ wá sí bí ẹ wá wo èèyàn yín. look at me ṣé wọ́n rí ní tó ṣẹlẹ̀ orí gbogbo nǹkan fà tó bá di pé wọn náà wàá kó débi tó bá bẹ̀rẹ̀ sí ní jà bó ṣe ń jà yìí wàá kábùkù ó ilé tó máa gbé. bẹ́ẹ̀ ni níbo síbo padà Sàámú ẹ̀ẹ́dá padà náà ọ̀rọ̀ tẹ̀sán yẹn gbóhùn ẹ̀ náà ṣọ́kọ̀rùn lọ́wọ́ ni. kò lè gbé inú ilé kò lè possible ó ní mo sọ fún yín yẹn. wọ́n tiẹ̀ ní sùúrù farabalẹ̀ ń tiẹ̀ bọ̀dá yìí wọ́ bọ̀dá yìí kí nìkan tó máa ń ṣe ẹnu tẹ pé tí bá ṣe díẹ̀ lọ́wọ́ báyìí ló máa ń bọ òrùka ẹ̀wọ́n ní gbogbo eléyìí ẹ̀wọ́n ní gbogbo eléyìí tẹ́ gbé wá ìta lélẹ́yìí kí lélẹ́yìí wo ṣé wọn sọ fún ẹbí tó ń bọ̀ ni no ṣé wọn sọ ibi tó ń bọ̀ fún ẹ wọn sọ orí ilé tó ń bọ̀ fún ẹ torí wọ́n gbé ẹ̀bùn bíbá yín sí inú ẹ̀ ń dún ayọ̀ ẹkún. ṣẹ́nu tiẹ̀ ń bàjẹ́ láti ìgbà tí wọ́n ti wà bí tó kọ̀ jáde ṣẹ́nu ẹ̀ ń bàjẹ́. bọ́dá Sàámú ẹ fi yẹn lẹ̀ ṣé ti sọ kíni kan fún ẹ ṣé bó níyà. no ṣó ní àwọn òbí tí wọ́n bá ẹ sọ̀rọ̀ tó dẹ̀ ń gbọ́ tó bá ní àwọn òbí tó ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́ á dá kó bá ara ẹ sọ̀rọ̀ torí ibi tó ń bọ̀ yìí ilé tó ń bọ̀ yìí ó fẹ́ wá ba iṣẹ́ ara ẹ jẹ́ ni bí mo dẹ̀ ṣe wú ẹ̀yẹn pìtìpìtì ó máa pọ̀ pọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ fún ẹnu lẹ́yìn. tó o bá ro ti ọmọ ẹ̀ láì já tó o bá ro ti ọmọ ẹ̀ láì já orúkọ epo pupa ni àfi tó o bá fẹ́ epo kọnu lókù àfi tó o bá fi epo kọnu. wo àṣìṣe pẹ̀lẹ́ yòó ṣé ò ń gbọ́ ìjà wọ́ ni ìdájọ́ wọ́ ni physical battle la máa jọ ṣe máa lù ẹ́ wà dẹ̀. o fẹ́ nà bẹ́ẹ̀ ni bàbá bàbá ikú máa sọ bọ́sọ̀ sí mú ẹ. mo fún ẹ ní àṣẹ ó yá nà. bọ́ Sàámú ẹ̀wọ̀ ẹ̀jọ̀ ẹ má jẹ́ ń lù wọ́n ẹ má jẹ́ ń lù wọ́n ẹ̀jọ̀. lágbára Ọlọ́run àgbàrí á dá lẹ́ lóòótọ́ mo love lines yẹn ẹ má jẹ́ ń lù wọ́n ojú mo fẹ́ gangan ló fẹ́ ṣẹlẹ̀ yá. èmi ni wọ́n bá gbé kọ́ má jẹ́ kí wọ́n lù mí ìwọ ń lo Yorùbá fẹ́mi wo aṣojú èmi àti ẹnu ilé yìí ibi tó ń kọ́ bọ̀ wáyé rí ìwọ bá wo ìwọ báwo ibo ló ń kọ́ bọ̀ olórí burúkú epo púpọ̀ àbí kí ló ń pè é wàá jọ̀ bọ̀. wàá sún gbàgbàgbà lọ́nà wàá sún mọ́ orí ẹ bàjẹ́ lẹ́sẹ̀ lẹ́fù tó dé o ti rí inú mi dùn pẹ̀lú starting ṣé bó rí nǹkan bó ṣe wá rí bó bá gbé fún ẹ gbígbóná dá padà bó bá gbé fún ẹ ní tútù dá padà kò sí bó ṣe lè wù kó rí ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra ayé tiẹ̀ wàá wáyé tiẹ̀ bẹ̀ ni àbọ̀gbọ́ tó bá gbóná ìwọ náà gbóná kí gbogbo àjọ gbóná pọ̀ torí kò sí tó gbádùn nù gbogbo wa a máa jọ fọ́ gbogbo ẹ̀ lójú ni congratulations ó wọlé commotion ó wọlé wàhálà náà fi ń ṣoríire ń bí o gbogbo community bó ṣe wà bí consultancy fee inú ilé nìkan ló wọ́n jù 70,000 ni àwọn náà dẹ̀ mọ tọ́rítọ́rùn fi jáde tó o bá fẹ́ rí ó tán yàwọ̀ nù lé kó lọ wo bí let's go ẹni bá ràn tó mọ̀ ẹ̀kọ́ túmọ̀ ẹni bá wù ẹ̀kọ́ wo house of commotion. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Bùpẹ́.
wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó.